Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Ẹ̀yin ayé ẹ sún wá bí ẹ wá gbọ́ o. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ sáwọn ẹbí yìí. Ẹnìkan lọ́nà fi mọ́tò gbá àwọn méjì ló bá dolóògbé o. Lọ́dèrò ọ̀run alákejì o. Ẹni tó fi mọ́tò gbá wọn ó fẹ́ fọwọ́ ọlá gbá wọn lójú ni o. Òun ló mú wọn dèrò ọ̀dọ̀ Oriyomi Hamzat. Ẹ wá gbọ́ wíríwíri ọ̀rọ̀. Ẹ wá nǹkan fìdílé. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀. Kábíyèsí Elédùmarè. Ìkànnì Amebo Arena TV náà láwà. Ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé, update lórí ọ̀rọ̀ àná, ọ̀rọ̀ ọmọkùnrin tí wọ́n pa, ọ̀rọ̀ ọmọkùnrin tí ó fi mọ́tò, ọ̀rọ̀ bàbá tó fi mọ́tò pa èèyàn méjì, ṣùgbọ́n tí ó tún ń sùn nínú ilé rẹ̀ báyìí látàrí pé charge tó yẹ kí wọ́n fi gbé kọ́ ni wọ́n fi gbé. Ó ní mo kọ́kọ́ fẹ́ mú wá sí etí gbọ̀nyìn láàárọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ìmí tún wọ̀ o charge àná yẹn ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ní tí èmi àti PPRO ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ Mr. Osifeso Adéwálé pípa tí mo sọ̀rọ̀ náà mọ́lọ́mọlúàbí ni. Mo rò pé commissioner of police tó dé ìpínlẹ̀ Ọ̀yọ́ ń sìn èèyàn dáadáa ni wọ́n. Bàbá tó lọ ń jẹ́ òní náà èèyàn dáadáa làwọn náà o. Èyí tó dé iná èèyàn dáadáa ni wọ́n. Wọ́n jọ mí lójú gan nítorí pé bí ètò yẹn ti jáde ni wọ́n ti ṣèpàdé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé. Kódà níbi tí Òsínfẹ̀sọ ṣe dé, ó ní tó bá ti di àárọ̀ Monday kí n kó gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn tí wọ́n pa èèyàn wọn láti wá pàdé ọ̀gá ọlọ́pàá ní Ìyágànkù. Ó sì ń fọwọ́ gbáyà fún mi pé ẹni tó pa àwọn ọmọ yẹn yóò lọ sílé ẹjọ́. Níbi tá a ti jọ ń sọ̀rọ̀, ẹni tó pa àwọn ọmọ yẹn òun náà ó ti pààyàn. Ẹ̀sùn tó yẹ kí wọ́n fi gbé wọ́n sì fi gbé. Kí n má bínú, kí n fọkàn balẹ̀, kí n dẹ̀rọ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pé àní ò sí o. Iléeṣẹ́ ọlọ́pàá ò sí fún nǹkan kan. Ìdájọ́ òdodo òun làwọn ó ṣe. Fún di èyí, ẹ̀yin èèyàn wa tí ẹ bá wa gbọ́ tẹ́ ń spread ẹ̀ update lẹ́gbọ́n yẹn. Òsínfẹ̀sọ tí í ṣe PPRO ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn lọ́gàálọ́gàá ọlọ́pàá wọ́n ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ mọ́gàjí tí wọ́n lọ́ fọkọ̀ pààyàn tó sì sọ pé bígun bá jẹbọ àjẹgbé ni, bálá àkàràmọ́gbó bá jẹbọ kò sẹ́ni tí ó bi léèrè. Ìyẹn náà ló tún wá sopọ̀ mọ́ èyí tí mo fẹ́ ṣe yìí. Kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Èkó àtẹ̀yìn ọlọ́pàá nípínlẹ̀ Èkó tọ́rọ̀ yìí bá wà ní ọwọ́ yín, ní ìmọ̀ charge yẹn tí wọ́n fi gbé ọkùnrin yìí, ní ìmọ̀ charge yẹn wọ́n tún ti mú another charge wá. Wọ́n tún ti mú another charge wá tí ẹjọ́ yẹn náà sì ti wà nílé ẹjọ́. Àwọn nǹkan tá à ń ṣe yìí question ẹ̀ka ètò ìdájọ́ o, bẹ́ẹ̀ sì ni a ṣe nǹkan kan láti jeopardize ìdájọ́ òdodo, but à ń wo bí wọ́n ṣe yan ẹ̀ka ètò ìdájọ́ jẹ nítorí pé adájọ́ ò ní dá ẹjọ́ kankan tí ó tayọ tí wọ́n bá gbé wáwájú rẹ̀. Bí adájọ́ ṣe lè wà kó wà emotional tó, kódà kádájọ́ rí i pé wọ́n pààyàn lójú òun báyìí, ìwé tí wọ́n bá gbé déwájú adájọ́ tí wọ́n bá kàn sọ pé ẹni tí wọ́n ló pààyàn yẹn o, èèyàn yẹn kàn ṣubú ni, ẹni tí wọ́n ló pààyàn yẹn ó fẹ́ gbé dìde ni, kó sojú adájọ́ ni wọ́n fi pa. Adájọ́ ò lágbára kankan lábẹ́ òfin láti ṣèdájọ́ tayọ charge tí wọ́n bá gbé síwájú ẹ̀. Ló fi jẹ́ pé nígbà míì tí adájọ́ bá fẹ́ dá ẹjọ́ tí charge yẹn tí ò lọ pẹ̀lú ẹjọ́ tó wà nílẹ̀ tó sì yí adájọ́ á mọ̀ pé kí wọ́n tún charge yẹn wò dáadáa. tàbí kí ẹni tó jẹ́ agbẹjọ́rò ẹni tí wọ́n fìyà jẹ
kó takú kó dẹ̀ lọ gbé ẹjọ́ mi dìde tàbí kí iléeṣẹ́ ọlọ́pàá àwọn tó jọ̀gá wọn kí wọ́n ṣẹ̀ṣẹ̀ fojú tó yẹ kí wọ́n fi wò kí wọ́n wá substitute charge additional charge máa ń wà wọ́n máa ń substitute charge torí wọ́n ṣe bẹ́ẹ̀ fáwa náà rí. ẹ wá jẹ́ gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí lẹ́nu ìyàwó ẹni tí wọ́n pa kán sọ fún wa nípa ẹ̀ èyí tá à ń ṣe yìí lẹ́ẹ̀kan sí i kò ní ṣe pẹ̀lú pé à ń question ilé ẹjọ́ o oníròyìn ni wá amòfin tó gbé wa amòfin tó dè wá a dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́ oníròyìn ò gbọ́dọ̀ máa sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá wà nílé ẹjọ́ tá a rí pé wọ́n ń tan ilé ẹjọ́ jẹ oníròyìn lè fún wa ní report pé ẹjọ́ yẹn o ibi tí wọ́n bá dé nìyí o ní tó kù nìyí o ṣùgbọ́n o kí wọ́n tó lọ ilé ẹjọ́ o kí àwọn iléeṣẹ́ ọlọ́pàá bá wa bójú wo bí o nítorí pé tí wọ́n gbé lọ ilé ẹjọ́ ó yàtọ̀ sí tó wà ńlẹ̀ ó sì máa ń ṣẹlẹ̀ ní àwọn orílẹ̀-èdè kan tí wọ́n bá gba èèyàn síṣẹ́ ọlọ́pàá àwọn fámìlì wọn ò ṣe pàtí inú wọn ó dùn wọn ò ṣe get together torí pé iṣẹ́ téèyàn fi iṣẹ́ ìyanràn iṣẹ́ ìyangàn iṣẹ́ ọmọlúàbí níṣẹ́ ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè yẹn ló wá jẹ́ pé tírénì tí àwọn ọlọ́pàá Nàìjíríà ní they are more professional ju àwọn orílẹ̀-èdè yẹn lọ pọ̀ nítorí àwọn ẹni ibi tí ń bẹnu iṣẹ́ ọlọ́pàá tó fẹ́ bà iṣẹ́ ọlọ́pàá jẹ́ èmi Oríyọmí Òkìkí ọmọ Musa I'm a broadcaster gbogbo iṣẹ́ ló ní kàńdá tí wọ́n máa bà nǹkan jẹ́ ṣùgbọ́n tí mo bá rí ẹni tó fẹ́ bà iṣẹ́ ìtẹ́mi ṣe jẹ́ tí mo fi yanràn tí mo bá rẹ tó fẹ́ bàjẹ́ tí mo wá rí tọ́lọ́pàá mú àbí òfin mú òfin fìyà jẹ kó fẹ́ bà iṣẹ́ yẹn jẹ́ kàkà kí n sọ òfin tó mú di ọ̀tá mi kí n sọ àwọn tó ń bú ẹni yẹn di ọ̀tá mi ńṣe ni màá sọ àwọn yẹn di ọ̀rẹ́ mi torí pé ẹni yẹn ń fọ iṣẹ́ mi mọ́ ni. kò mí pé gbogbo ọlọ́pàá là ń bá wí kò mí pé gbogbo ọlọ́pàá là ń bú ṣùgbọ́n àwọn èèyàn ò mọ̀ wípé kò lè sí ìdájọ́ òdodo àìmọye ìdájọ́ òdodo tí ò sí iléeṣẹ́ ọlọ́pàá ní ti ń bẹ̀rẹ̀ kì í sì ṣe iléeṣẹ́ ọlọ́pàá àwọn kàńdá tó wà nínú rẹ̀ sí ọlọ́pàá àwọn ẹni bíi tí wọ́n gbowó tí wọ́n mọ̀ kọ lesser charges fún charges tó yẹ kó lé àwọn ni tí wọ́n mọ̀ kọ kìnnìkan suspect tí wọ́n mọ̀ kọ wọ́n mọ̀ fi traffic gbé manslaughter àwọn ni wọ́n ń daṣẹ́ ọlọ́pàá rú ni wọ́n lọ gbé charges tíntínní lọ síwájú adájọ́ tí wọ́n ní kí magistrate máa dájọ́ criminal àwọn náà daṣẹ́ ọlọ́pàá rú so inú àwọn ọlọ́pàá gidi wá ń dùn sórí Oriyomi Hamzat àwọn ọ̀gá ọlọ́pàá látòrí IG àwọn AIG àwọn DIG àwọn IG DIG AIG àwọn CPs commissioners àwọn area commanders àwọn DCP ACP àwọn area commanders àwọn DPOs tí wọ́n jọmọlúàbí wọ́n wá dọ̀rẹ́ Oriyomi Hamzat. I can count thousands of police that happen to be my best friend now because they have realized what I am doing. They have understood more than what even the civilian can understand about my job. They have seen that I am trying to bring sanctity into the police force. They have realized that I am not against police, but I am against injustice. They have seen that I am contributing to the society. I am for justice. I'm against injustice. So for that reason, tẹ́ bá rí ọlọ́pàá tó ń bínú lórí nítorí Yomi ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, a jẹ́ pé ara àwọn ọlọ́pàá tí wọ́n ń jẹ nídìí mọ̀dàrú, tí wọ́n ń kọ charges burúkú tẹ̀mí èèyàn ọjọ́ lójú ìní àwọn ọlọ́pàá tó ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin ọlọ́pàá tẹ́ ń ṣe dáadáa, àṣeládùá fún yín pé gúnlé ayọ̀. Ẹ̀yin ọlọ́pàá tẹ́ ń ṣèdàkejì tẹ́ bímọ tí wọ́n ń pọmọ ọlọ́mọ tẹ́ ń gbójú tí ọkàn yín tẹ́ ń sáré bẹ́ni tó pààyàn yóò ṣe bọ́m̀bẹ̀ tẹ́ ń sáré kí àwọn tí wọ́n pààyàn wọn téèyàn wọn ti kú tẹ́ ẹ̀ sáré justice tẹ́ ẹ̀ tún sáré injustice ẹ̀yin nu ọlọ́nu ẹ̀yin lẹ́ ń bínú o ọlọ́run ò bínú o ẹ̀yin lẹ́ ń bínú o àwọn ọ̀rẹ́ òdodo ò bínú o ṣé wàá rí bínú ti yín
ìlérí aláǹgbálẹ̀gbá ògiri ni kò ju kó dọ̀bálẹ̀ lọ ẹ padà dọ̀bálẹ̀ fódòdó ni èyí tá a tún fẹ́ sọ yìí ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn ká gbọ́n tó ṣẹlẹ̀ kán jẹ́ ká mọ bẹ́ni tó kú ṣe rí nù ra wọn ká jẹ́ ká mọ bí wọ́n ṣe mọ̀ pé ẹni tó pa nìyẹn ká wá wo charges tí wọ́n fi gbé ẹ káàbọ̀. ẹ káàbọ̀ yẹn ọmọ nàìjíríà ẹ ṣàánú mi lọ́tọ̀ ní 16 ní Fágbénga Ṣólúwẹ̀ tí ń pọkọ mi ìgbé kó wá wo iṣẹ́ ó wá lóun lè jáde lọ́jọ́ Sunday yẹn pé òun fẹ́ rẹ̀ ó dẹ̀ lọ́jọ́ Monday ó lò ladies market ìgbé mi dé bus stop ṣọ́ọ̀bù mi ó wá ní òun fẹ́ lọ́dọ̀ customer tó ń pé o mo dẹ̀ pé títí ní nǹkan bíi 12 o'clock nọ́mbà yẹn lè mú àbí ó ti padà sí ibi iṣẹ́ torí tó bá yí dé ṣọ́ọ̀bù ẹ̀ ó máa ń busy wẹ́dà lọkọ̀ mi ní Múwó Ìṣọ̀lá Jamiu àtọ̀ni 16 yẹn láti kò sí ìdààmú yìí mo ti pè gbà tó dọ̀ ní 16 yẹn èmi àti bọ́dà àwọn lọ sí General Hospital àtẹ̀wò pass date ni a lọ General Hospital àrí bẹ́ẹ̀ àwọn ọmọ Ọláòkè hospital mẹ́rin ṣàlàyé alẹ́ ọjọ́ yẹn àbá ń bẹ̀ ìgbà tó yà láti lọ́wọ́ mọ́ṣúárì pé àbó ti kú nìkan lọ́wọ́ mọ́ṣúárì èmi ò lè wọlé torí bébì ọwọ́ mi àwọn bọ̀dá ẹ̀gbọ́n wọn náà tẹ̀lé wọn ní kémi dúró síta nígbà tá a ṣe wàhálà yẹn náà ṣáà ní ẹnu láti lo tracker yẹn ló wá di 30 ibi tí wọ́n pọ̀ kọ́ mi sí ẹni tó ń bá ṣiṣẹ́ for good 5 years Fágbénga Ṣólúwẹ̀ òun ló pọ̀ kọ́ mi ibẹ̀ láti bá báìkì Jamiu bàtà tó wọ̀ jáde àti fóònù Jamiu kílípà ọmọ mi ló gbé dání náà fi wọ́n ṣẹ́ inú ilé yẹn láti bá òun àti kidnapper ẹ̀ṣẹ̀ kó lọ kó tí ìlú sanwó oṣù méjì inú ilé yẹn níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ògo tọ́lá ń fún mi náà nìyẹn kò sọ́nù lọ́wọ́ ìyá mi ti kú ìyá tiẹ̀ náà ti kú ọmọ méjì mo ní lọ́wọ́ 3 months mi ọmọ Ìbàdàn ni ọmọ ẹ ṣàánú mẹ́yàn ọmọ Nàìjíríà àwọn ọlọ́pàá ti fọwọ́ lágbà wá lójú wọ́n rí gbogbo evidence tó tún sọ pé suspect ní fa àbókí tó security ilé yẹn nígbà tí tracker detect ilé yẹn mo lọ bá ń bẹ mo di òkú ẹ̀ mú mo ní wẹ́ Jamiu ó ní Jamiu kọ́ ọ̀pọ̀ ìfàdàn kìlà ikọ́ kárí àgbo ẹ̀yin ọmọ Nàìjíríà ṣàánú mi mo ti fẹ́ bẹ̀rẹ̀ mi olùrànlọ́wọ́ ìyà ń jẹ mí ẹ má jọpọ̀ wọn lágbà mi lójú látọ̀ ní 16 mo ti ń dààmú kí pẹ̀lú àwọn ọmọ yìí lọ́wọ́ láti 16 jù lọ ti pa àwọn pàǹtí ò fọwọ́ pé Ifá ìgbà tá a débẹ̀ wọ́n fi lọ ń jẹun fún Ifá ni wọ́n jẹ́ ìjàṣọ fún Ifá àwọn mẹ́ta ni wọ́n mú àwọn pàǹtí ti fi bàbá àbókí kalẹ̀ wọ́n ní tọwọ́ ìyá àgbẹ̀jẹ̀wọ̀ tọwọ́ permission wọn sọ fún àwọn ìfọ́ọ̀mù wa ọmọ wa tún lọ bá wọn pé ti gba bribe lórí ọ̀rọ̀ yìí wọ́n ní pé ṣé aborí èèyàn lọ́wọ́ ẹ̀ ni àwọn èèyàn dẹ̀ ń dìde pé pẹ̀lú àdúrà evidence tẹ̀sí ní ṣé kò jẹ́ kẹ́ mọ̀ pé Ifá yìí ló pa Jamiu nígbà mo ti fẹ́ bẹ̀rẹ̀ ṣàánú ẹjọ́ mo fi ní kọ́bọ̀kọ̀ ọkọ mi sọ nítorí ọjọ́ iwájú àwọn ọmọ mi mo gbà pé Ifá ti pọ́kọ mi mo fẹ́ rògbò ọkọ mi sójú báyìí òjò tún máa fọwọ́ lágbá mi lójú mi ti ní rògbò ọkọ mi ni ó ti ń bá ṣiṣẹ́ for good 5 years ó tún bá ṣe lẹ̀kùn ká tó ṣe léyà yìí o òun ló pè é Fágbénga ó ti fáwọn ọlọ́pàá lówó ni nípa tí kò sẹ́ni bọ́ọ̀dì mi ò ní ìyá mi ò ní bàbá òun lẹ́bi òun ní ẹ̀bà kan tí mo ní wọ́n ti gbà lọ́wọ́ mi bó mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ ṣàánú mi Oriyomi máa gbọ́ ọmọ yìí fún yín mi ò lónìí lọ́wọ́ kò sẹ́ni tó fẹ́ ràn mí lọ́wọ́ mọ́ mọ́mí mi tó yẹ kó tún bá mi gbé orí èkó mi ò ní ìyá àti tó tún tọ́ mi dàgbà lọ́kọ̀ sí kọ̀ọ̀kan lọ́wọ́ wọn kò sẹ́ni bọ́ọ̀dì ẹ ṣàánú mi mo ti fẹ́ bẹ̀rẹ̀ mi ní kọ̀ọ̀kan ẹ dìde ràn lọ́wọ́ fún mi mẹ́yẹ kó fi ìyá yìí jẹ mí gbé ọmọ méjì á tún máa bá wa máa sọ fún mi pé àdàbí àdà mo ní àdàbí àdà pẹ̀lú àdúrà evidence láti rí àbókí ìyàtọ̀ ní kọ́ bá ṣe fún ètò òun máa sọ̀rọ̀ bọ̀ wọ́n pa tí wọ́n ṣe bí tó ṣe iṣẹ́ tó yẹ kó ṣe
tó bá ti wá mú àbòkí dé àbòkí máa ní òun ti gbàgbé kan tóun sọ lẹ́yìn ìgbà tó bá ti sọ pé nàìfà kì í Jamiu ìkárí àgò wọn tọ́jú Ifá débi tó fẹ́ jẹ́wọ́ ọjọ́ tá a dé kóòtù àwọn kóòtù sọ pé ibi tó yẹ kó ti jẹ́wọ́ nìyẹn kò jẹ́wọ́ ẹ ṣàánú mi wọn lọ́tẹ̀ bá máa ṣe fún wa ibi tá ti máa mọ̀ pé àwọn ọlọ́pàá náà gbà bọ̀ lọ́jọ́ tó ní ká tún wá kóòtù kí ni ló ní ká wá o nítorí àbòdì àbá wọ́n tún wá dọ́nà bí ó ti fún wọn lówó wọ́n tún wá ní ó ti gbà tí adé bá ti dán ẹ wọ́n ní ká pàdé ní Yaba yẹn very close to Panti so àwọn náà ní ká máa lọ síbẹ̀ yẹn pa wọn bọ̀ lẹ́yìn wa bàtà dé Yaba so àwa débẹ̀ à ń pe àwọn IPO wa pé níbo náà wà Mr Johnson níbo lẹ wà wọ́n ní ẹjọ́ yẹn pé wọ́n tún ti divergence lọ sí magistrate tó wà lóyìnbó ibi òyìnbó ibẹ̀ later inú bí lọ́yà wa pé kí ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n tá a débẹ̀ yẹn ìjọ yẹn gan in fact ní tó ṣẹlẹ̀ jẹ́ pé ẹran náà pa ni mo ń sọ fún ẹni yẹn pé mo ń sọ fún IPO pé wáyé tó máa pẹ̀lú ẹni ní suspect ẹni tí wọn náà mọ̀ pé tó pààyàn àrí gbogbo evidence àwọn kan báyẹn sọ pé suspect lẹ́nu yìí wọ́n tún wá release bàbá yẹn láì gba permission lọ́wọ́ wa bàbá àbókí yẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà jọ wà ní ogbó in charge kíni yìí bàtà máa débẹ̀ yẹn wọ́n pè mí wọ́n send it wọ́n láwọn ti release bàbá yẹn wọ́n ní bàbá yẹn ò mọ ọwọ́ kọ̀ mẹ́sẹ̀ bàbá tó yẹ pé nù that same compound ibẹ̀ náà jọ wà sọ̀rọ̀ mi yé sà à ń fẹ́ ìdájọ́ òdodo ìdí nìyẹn inú wa dùn púpọ̀ láti nílé yìí o alájọ Oriyomi o oríṣiríṣi lèmi ti ń rí Ọlọ́run kò ní bayọ̀ yín jẹ́ o ẹni kúkọ́ tayọ̀ o ẹni kúkọ́ tayọ̀ ẹ má jẹ́ yá yín jẹ́ mi bí aláìjí o ẹ̀yin lè ṣe táwọn aṣíwájú ẹ má yẹ kí dọ̀dọ̀ mi ṣòwò ṣe mi ò lọ́dún wọn lọ́wọ́ èyí ni mo ní ẹjọ́ aláìjí ẹ ìdájọ́ òdodo àti ikú ibi tí Jamiu bá wà bàbá mi gbé nínú wájọ́ ọmọ mi. Bàdágì rẹ̀ ti wá Bàdágì ni mo wọ́n ní ẹni pé ẹni tó pọ́pùlà lọ bálẹ̀ mú ọgbọ́n ibù chairman ló bá gbogbo ìgbàgbọ́ ìgbọ́gọ̀rọ̀ yìí òun ló ṣe méje tí ilé chairman àdúgbò wa òun gbọ́gbọ́n ló ṣe ilé wẹ́nu sọmọdì tí ọmọ kékeré ni but is gifted ó wà gifted àwọn èèyàn mọ̀ dáadáa. Ìbíyà jẹ́ wọ́n o. Ẹdùn ni we are carried away by emotion. A máa spell it out. A máa ka charges yìí. Àwọn tí wọ́n ń gbọ́ wa, wọ́n máa wò bóyá charges yìí ó lọ dáadáa. Ìyànkẹ́ tí mo kọ́kọ́ fẹ́ clear ni pé kí wọ́n rí ìyàn kó gbébọn lọ́wọ́ báyìí kó yìnbọn pààyàn tí wọ́n bá mú. That person remains suspect until he is declared by the court wípé criminal. So for them to have written suspect, àwọn ọlọ́pàá ò wọ́n ti wrong bẹ́ẹ̀ yẹn. But ibo ni Ifá wà báyìí? ó wà ní prison Ìkòyí prison Ìkòyí prison. That was what they told us and we left. So ever since they have money. Ìgbà wo ni next ìdájọ́? 22 Okay, wọ́n àdẹ gba béèlì. Wọ́n ti gba béèlì ẹ o. Adájọ́ ẹni kan gba béèlì bọ̀ jọ́ọ̀jì yẹn ò sẹ́ni. Lọ́yà ní kan gba béèlì. Lọ́yà rẹ̀ bọ̀ jọ́ọ̀jì yẹn ò gbà. Thank you so much. Ilé ẹjọ́ wo ni? Pàtí òyìnbó ọ̀bẹ̀lẹ̀fọ̀ ìtàlíkà jáde Èbúté Mẹ́ta. Okay. Magistrate court ni? Okay, the Magistrate Court of Lagos State in the Lagos Magisterial District hold at Yaba. Abi? No, yeah. It's not. Oyinbo ń bí. Èbúté Mẹ́ta. Yaba Lagos mọ̀lẹ́lẹ̀ yìí. Nǹkan wà bẹ́ẹ̀. Hold at Yaba Lagos. Charge number 2025 ló wà ń bí o. Ó yẹ kó ní nọ́mbà tiẹ̀ kó tó kọ 2025. I don't get. Yeah, ní 2025 now. Okay. Commissioner of Police versus Yahya Hassan Ifagbemiga Sofoluwe. Yahya Hassan 26 years. Ifagbemiga Sofoluwe 45 years. Count 1. That you Yahya Hassan male Ifagbemiga Sofoluwe male and others steal
at large on the 16th day of June 2025 at Topo Idane, Badagry, Lagos, in the Lagos State Magisterial District. This conspire among yourself to commit felony, to wit kidnapping of Jamiu Isola, male, and stealing, and thereby committed an offence punishable under Section 411 of the Criminal Law of Lagos State of Nigeria, 2015. Count 2. That you, Yahya Hassan, male, Ifagbemi Gasofoluwe, male, on the 16th day June 2025 at Topo Idare Badagry, Lagos, in the Lagos State Magisterial District, did knowingly, not unknowingly, knowingly, unlawfully invited on Jamiu Isola, male, age 30 years old, to fix your gate at the above address, in which the victim could not be found dead or alive, except his unregistered RJ motorcycle, one Android phone, and a cross handbag containing paper, which you cannot give eventual account of his whereabouts, and thereby committed an offence punishable under Section 271 of the Criminal Law of Lagos State of Nigeria, 2015. Charge da. Charge da. Wọ́n sì kọ́ dáadáa. Yes. Torí pé tá a bá ní lọ́ọ̀yà gidi, etí àwọn ọlọ́pàá ń sọ bí ni pé wọ́n ti confam pé lóòótọ́ ìnífà invite Jamiu. Yes. Àbí? Yes. Gbogbo nǹkan Jamiu ni wọ́n sì bá nílé Ifá. Wọ́n wá rí Jamiu. Wọ́n sì bá nǹkan rẹ̀ níbẹ̀. Wọ́n ti wá confam pé ó ti kidnap Jamiu. Kí kidnapping tó wá wọlé, kí murder tó máa wọlé, ó dìgbà tó bá present Jamiu. Tí ó bá ti wá lè present Jamiu, kidnapping di murder nìyẹn. Yes. Ẹ ti gẹ́tẹ̀? Tí ó bá ṣe dé present Jamiu, bí wọ́n ṣe ní kán máa gbé lọ sí prison yẹn, DPP Lagos State, òun ló máa take over bẹ́ẹ̀. Àbí? So DPP yẹn náà wá sọ pé kéèsì yẹn o, magistrate ò lè gbọ́ o, kó máa lọ sí high court. Because high court ni wọ́n ti dájọ́ pé kí wọ́n lọ fi Gbénga Sófolúwẹ̀ àti igbákejì ẹ̀, kí wọ́n lọ Gbénga Sófolúwẹ̀ àti igbákejì ẹ̀, ẹ̀wọ̀n gbére ni o, kí wọ́n pa ni o, tóró náà pààyàn o. Àbí bẹ́ẹ̀ ni ó ti wá jẹ́wọ́ pé ibi báyìí làwọn bò mọ́, ibi báyìí làwọn sin sí, nǹkan báyìí làwọn fi ṣe. So ìyẹn ni ó kù tí a máa ṣe báyìí. Èkó dẹ̀ ni. Ẹ má wọlé. Ṣé ẹ rí ẹ má gbọ́ madam, ẹ má gbọ́. Ṣé ẹ rí bẹ́ẹ̀ mi ṣe máa ṣiṣẹ́ mi? Tí ọlọ́pàá kan tó bá ṣẹ̀ mí lánàá, ká ní kó parọ́ mọ́ mi gan, ká ló ṣe tí ò dáa, tí mo wá rírú charges tó yẹ pé òun ló kọ mí nítorí pé ó ṣe tí ò dáa, màá jẹ́ kó mọ̀ pé ó kọ charges dáa. Ṣé charges tó wà lọ́wọ́ yìí, Ifá ò ní bọ́ ń bẹ̀. Òdodo nìyẹn o, pẹ̀lú tó wà lọ́wọ́ yìí o, wọ́n kọ dáadáa. Àbí? Wàláì wọ́n kọ dáadáa. Ọlọ́pàá jẹ́ ń wo ọlọ́pàá tó ṣiṣẹ́ yìí. Kò sórúkọ tiẹ̀ ń bẹ̀. IPO rẹ̀. Johnson kini. CSP John Akeju. John and Johnson. John. CSP John Akeju. CSP John Akeju. Nípàntí, thank you. God bless you. This charge, wọ́n ní pọ́ ọmọ tiẹ̀ náà pakúpa. Wọ́n ní pa àwọn náà pakúpa. Ẹ ti wá bá wa báyìí. Gbogbo ọjọ́ kóòtù báyìí,
àwa àjọ máa lọ ni. Anytime tẹ́ bá ti wá ní court ọjọ́ òní next court on the 22nd of August àjọ máa lọ ni. Àwọn iṣẹ́ kan wà tá a tún wá fẹ́ ṣe tá a ní sọ báyìí tá a bá kú òǹbí tán àwa àti yín sọ díẹ̀ mbẹ́ ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ẹ ṣe àwárí adájọ́ yẹn náà kò sí tó gbogbo tẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí wọ́n sì tẹ̀ lófin dáadáa because adájọ́ yẹn ò gba béèlì adájọ́ yẹn ti rí pé kéèsì kò ṣeé ṣe kọ́mọ́dì mọ́dúrà ó dẹ̀ mọ̀ pé májísírèètì ò lè gba béèlì mọ́dúrà lófin ní kẹ́sà tiẹ̀ lọ já bẹ̀ yẹn náà so that means pé ibẹ̀ yẹn ló máa wà títí tí wọ́n fi gbé wálé ẹjọ́ ẹ wá jẹ́ sọ̀rọ̀ kan fún yín nípa ọgbà ẹ̀wọ̀n sẹ́ńtà bá ti jù wọ́n sọ́gbà ẹ̀wọ̀n ní Nàìjíríà kéèyàn má jẹ́ kán pa ọ̀nà wọ́n má jẹ́ kán pa ọ̀nà nǹkan ti bàjẹ́ àwọn gómìnà tí wọ́n ń pààyàn tí wọ́n bá fẹ́ di gómìnà tí wọ́n mọ̀ pé ẹni yóò di wá lọ́wọ́ ẹ lọ pa ẹni yóò di wá lọ́wọ́ ẹ lọ pa wọ́n wá di gómìnà tán ẹ tí wọ́n wá mú pé ó pààyàn ẹ wà ní fẹ́ sáyìn ìwé rẹ̀ kí wọ́n lọ pa lẹ́yìn tí adájọ́ tó ti dájọ́ pé wọ́n lọ pààyàn èyí ṣe ẹ wà lẹ́yìn ní bẹ̀rù Ọlọ́run ṣé bẹ̀rù Ọlọ́run ni ò jẹ́ sáyìn yẹn abẹ́ jọ́ta Ọlọ́run because mi mọ́rísìn tí àwọn gómìnà Nàìjíríà ò fi sáyìn death warrant tí wọ́n bá ń fún àwọn ẹjọ́ tí wọ́n bá dá tí wọ́n lọ pààyàn tí wọ́n fi sáyìn rẹ̀ mọ́ ló fi jẹ́ wípé wọ́n máa ṣe fàájì níbi tí wọ́n bá wà ní ṣé mọ́tàn yìí àwọn téèyàn bá dọ́gba ẹ̀wọ̀n yóò rí i pé oríṣiríṣi ó dà wọ́n lè dáṣọ ẹgbẹ́jọ dáta àwọn ọlọ́pọ̀ fún wọn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ṣe rí tó ní tìyẹn tó ṣe dáadáa yẹn kò sófin tó dé lọ́gbà ẹ̀wọ̀n nítorí pé ibẹ̀ yẹn kò ṣiṣẹ́ mọ́ kò wọnú òrùn mọ́ àǹfààní sì wà wọ́n lè wá gbé kírìmù fún yes bí bá ń bóra kírìmù bóra rẹ̀ wọ́n lè wá gbé fún bí bá ń lo multivitamin wọ́n lè wá gbé fún bẹ́ẹ̀ ó láǹfààní láti sọ pé kí wọ́n máa gbóúnjẹ tó wu òun wá bò ń bẹ̀. freedom nìkan ni ò ní ní. ẹ ṣeun freedom àti lọ ọmọ ọbọ nìkan ni ò ní ní so for that ó lè fresh ẹ ti gẹ́ẹ̀ tí mo sọ bẹ́ẹ̀ ó lè fresh tó bá tún wá tó àwọn tó fi sọ ni mò ń sọ yẹn o tó bá tún wá dájọ́ fún un tán pé ókè wọ́n pààyàn kí wọ́n lọ pa o àwọn tí wọ́n wà desperate nígbà tó bá fẹ́ di gómìnà because kì í sáré ní ọ̀sán death warrant gómìnà state yẹn ní ọ̀sán yẹn ẹ máa dúró àwọn tó ti dájọ́ kú fún Nàìjíríà lónìí táwọn gómìnà ọ̀sán wọn ní gbogbo ẹ̀wọ̀n tí bẹ́ẹ̀ Nàìjíríà wọn ò dín ní 100,000 ẹ jẹ́ wọn kó wọn jọ kẹ́kọ̀ọ́ gbogbo wọn jọ tó ti pààyàn tó wà confirmed àti tó sọ lẹ́nu pé òun pààyàn ní báyìí they will not sign ẹ dákun ṣe bẹ̀rù Ọlọ́run yẹn Bíbélì sọ wípé ẹni tó bá ti bí ìdà pààyàn ibi ìdà la ó fi pa òfin Bíbélì faramọ́ kí wọ́n dájọ́ kú fẹ́ni tó bá pààyàn òfin Al-Qur'an ó faramọ́ ẹni tó bá pààyàn kí wọ́n pa ẹ wá bí mi léèrè nígbà tí confam pé èèyàn pààyàn tẹ́yìn gómìnà wa ní ẹni sáì kí wọ́n pẹ́ tó bá pààyàn bọ́ọ̀lù àwọn àpààyàn ṣe ní pọ̀ sí. ẹ wá níbẹ̀rù Ọlọ́run nìyẹn ẹ ń encourage ìwà burúkú ni ẹ discourage ẹ̀ náà because ibi tí wọ́n fi wọ́n sí tí wọ́n sá yẹn oúnjẹ ọ̀fẹ́ wọn mọ̀ jẹ omi ọ̀fẹ́ wọn mọ̀ mu Nàìjíríà ni ó tún mọ̀ náwó lé wọn lórí what stop them from doing that ṣé bẹ̀rù Ọlọ́run nìyẹn ṣé bẹ̀rù Ọlọ́run nìyẹn ẹ tó wò sùsùn tó pògo òdílé ẹ tó wò sùsùn tó mú ìdùnnú ìdílé kan tó mú lọ ẹ tó wò sùsùn tó bu ìbànújẹ́ tó dà sínú oyin àwọn ẹni ẹlẹ́ni so you cannot sign that but during your campaign tẹ́ ẹ ṣe campaign wọ́n lè rà bọ́n wọ́n lè yìnbọn anyhow wọ́n lè pa innocent lórí pé fẹ́ débẹ̀ now you are claiming fear of God à ń bẹ ẹ̀yin gómìnà wa jákèjádò gbogbo Nàìjíríà please ẹ jẹ́ ká dá ìwà burúkú ìwà apààyàn dúró ẹni tí ilé ẹjọ́ bá ti dájọ́ kí wọ́n pa ẹ sáyìn ẹ ṣèyàn bú ẹ sáyìn let them kill them let them go. wọ́n ti ṣe investigation ẹjọ́ kí wọ́n pààyàn kì í ṣẹjọ́ tí wọ́n máa ń rọ́ọ̀ṣì dá
wọ́n ṣe investigation nígbà ọlọ́pàá bá ṣe investigation ilé ẹjọ́ ló ṣe tiẹ̀ wọ́n argue wọ́n ṣe gbogbo ẹ̀ ẹlòmíì fúnra ẹ̀ ló tiẹ̀ tún jẹ́wọ́ pé òun ló ń pa o irú eléyìí ní ìsìn ìbọn ọlọ́pàá bá tẹ̀ dáadáa yóò mú wọn débi ẹ̀ sí. wọ́n Ramoni tọ́pẹ́ Fúsá nílọrin wọ́n ti dájọ́ ọkú fún un yọmọ bí wọ́n bẹ́ẹ̀ bá lè rí fọ́tò rẹ̀ gbé hàn wá níbi tó wà ní ìsìn ẹ mọ̀ wò pé sẹ́ńtẹ́ ni wọ́n pa nínú. torí pé ẹlòmíì tó yẹ pé àwọn aláyé àwọn òmìrán ayé ìní wọ́n ràn kọ́ lọ pààyàn tí wọ́n bá gbé dénú ẹ̀wọ̀n yẹn tó dájọ́ kú fún tán kankan àwọn òmìrán yẹn ọmọ tọ́jú ẹni pé kó sàmọ̀ gbádùn nígbà bá wá fi wọ́n bẹ̀ ẹ mọ̀ gbọ́ nígbà bá wá fi wọ́n bẹ̀ tí wọ́n sáìn ọdún kìíní ọdún kejì ọdún kẹta bá pẹ́ wọ́n wá tẹ́bọ́tì wọ́n lè ní wọ́n convert kí wọ́n lọ pa yẹn kí wọ́n convert ẹ̀ sí life imprisonment yóò di láìfà ẹ̀tọ́ ni wọ́n pa tó ti pa yẹn nígbà bá ti pẹ́pẹ́pẹ́ wọ́n tún tẹ́bọ́tì wọ́n ní wọ́n sọ di 20 years nígbà bá yá wọ́n ní wọ́n fún wọn ní amnesty yóò bá padà wálé ẹ tẹ́ pàmì ti lọ. so ẹ̀yin ọmọ Nàìjíríà kódà àwọn ẹbí Jamiu wọ́n bá lù òkú Jamiu jù wọ́n bá lù òkú Jamiu wọ́n fẹ́ mọ̀ bí tí àgbo Jamiu mọ́. ọba ti gbà kó ti pa ọmọ Nàìjíríà kó gbà wá o ó gbà ibi tó bá gbé sí 3 years or 3 months níbo mo ti fẹ́ bẹ̀rẹ̀. ìkànnù ọmọ Jamiu lélẹ̀. ìkànnù ọmọ Jamiu lélẹ̀. ó fẹ́ mọ sàárè bàbá rẹ̀. ẹ ti pa Jamiu ti kúrò láyé ṣùgbọ́n wọ́n fẹ́ mọ sọ pé ibi wọn bo Jamiu mọ́rẹ̀. ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ wà ní ìgbẹ́nu ọ̀rọ̀ yìí ẹ̀yin lọ́ọ̀yà ẹ kàn bá wa bí Jamiu léèrè. ẹ bá bí Ifá Sólùwẹ̀ Ifá Gbẹ̀ngà Sólùwẹ̀ léèrè. Ìgbò Àtàzán wọ́n nígbà àwọn pátá ọlọ́pàá tó jẹ́wọ́ ń bọ̀ security Haúsá tó jẹ́wọ́ fídíò rẹ̀ níbi títí ń jẹ́wọ́ wà níbí ó sọ pé wọ́n pa wọ́n gbé e lọ ibi tẹ́ ẹ gbé e lọ ni ẹ sọ fún wa káwọn ẹbí rẹ̀ ó rí pé òkè ibi tán ti ẹ̀ bo Jamiu mọ́rẹ̀ káwọn ọmọ rẹ̀ lọ́jọ́ iwájú kún wọ́n mọ̀ pé bàbá àwọn sùn àwọn ọmọ rẹ̀ rẹ̀ o mélòó làwọn ọmọ rẹ̀ ọmọ méjì rẹ̀ o àbíkán rẹ̀ rẹ̀ ọmọ ọdún mélòó lélẹ̀ ọmọ oṣù mẹ́ta ẹ sì ti pa bàbá rẹ̀ àkọ́kọ́ ọmọ ọdún mẹ́ta ògo òdílé kan lẹ́pa yìí. ògo mú wọ́n gan ni ara. ògo mú wọ́n ògo padà sí i. ògo gbà wọ́n lọ́pọ̀ ògo mú wọ́n ni o. ọ̀lẹ́ni tí ò mọ Jamiu ó ní iṣẹ́ lọ́wọ́. aláàjì ó wà àdúrógì ó fèsì iṣẹ́. ẹ bá wà pẹ̀lú wọn wò ó fún ẹ̀kọ́ ó sí mi. tí bá tún sọ fọ́kọ mi pé sí mi ó ní pé ọjọ́ ìsinmi ń bọ̀. àti ìṣòwò méjì nígbà kan lọ. ọjọ́ tà ní jẹun tá máa mú gàrí àwọn fẹ́mi àwọn aṣáàgbọ̀n tó yẹ kó jẹ wọn ìfá gbé ìgbà wọn sí lọ́wọ́ iṣẹ́. níta bá bọ̀ ní ọdún 22 August 22 níta bá bọ̀ àbí tó yín létí update ṣùgbọ́n ẹ̀yin tí tá a bá rí inú ẹ̀ tó ń wò mí báyìí tó jẹ́ pé ọmọ ibi tí wọ́n bo Jamiu mọ́ ó mọ ibi tí wọ́n bo Jamiu mọ́ kò fi Ọlọ́run bẹ̀ ọ́ o lè text ẹ sí mi o lè mi ní láti mọ̀ ẹ́ o lè má yọjú tó bá yọjú mi ní sọ o òfin iṣẹ́ mi ni pé I must not expose my source I must not declare my source but tó bá sì wọ̀ kó má yọjú hide number ẹ kó o fi text message sí number tí mo fẹ́ sọ hide number ẹ kó o text message sí number tí mo fẹ́ sọ 081 21 24 0749 lẹ́ẹ̀kan sí 081 21 24 0749 ẹ ṣé mo dúpẹ́ lórí ọ̀rọ̀ tàná àwọn ẹbí lórí ọ̀rọ̀ ti police station testing ground àwọn ẹbí àwọn ọmọ tí wọ́n pa ẹ débí láàárọ̀ Sunday láàárọ̀ Monday láago 10 a fẹ́ lọ rí ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ẹ fọkàn yín balẹ̀ Ọlọ́run ti bá a yanjú yẹn ẹ ṣé púpọ̀.
ẹ ṣe gan.